ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ ilé Muideen tí ó àbándọ̀ kódà wọ́n kàn tiẹ̀ tún ní ilé ọ̀hún pé àwọn kan wọ́n lọ bẹ̀ wọ́n lọ já wọ́n fẹ́ kó nǹkan lọ ńbẹ̀ ṣùgbọ́n Agbala Gabriel gangan fúnra wọn àwọn náà wá síbi ilé ọ̀hún pé bó la ṣe kọ́lé fún yàn tó wá di wípé àwa àbándọ̀ lé pé owó tí wọ́n fi kọ́lé yìí add earning àwọn èèyàn kan ni a kàn lè fi lé ilẹ̀ báyìí kó mọ waste away. Agbala Gabriel bá ké sí gbogbo àwọn èèyàn tí wọ́n dáwó nígbà yẹn pé ẹ̀yin èèyàn àkókò tí tó ká gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ lé. Agbala Gabriel ní káwọn èèyàn kí wọ́n sọ opinion wọn, ìyẹn àwọn tó contribute lórí ọ̀rọ̀ ilé yìí ní tí wọ́n bá fẹ́ kó ṣẹlẹ̀ lórí ilé pé ilé ò kàn gbọ́dọ̀ máa waste. ẹ̀yin èèyàn kí lẹ̀yin náà rí sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ já gbọ́ nǹkan tí Agbala Gabriel gan sọ lórí ọ̀rọ̀ lé àti lórí pé wọ́n já wọ́n wọlé lóríṣiríṣi. ẹ já gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ t'Agbala Gabriel sọ fọ́nrán yẹn lélẹ̀ ẹ já jọ wò. Anu sọ Lagbara o. Ṣé odidi ilé báyìí wọ́n ti mú ẹnìyàn o torí àná ni mo gbọ́ pé ẹnìkan wá já ilé ìlẹ́yìn ilé ọ̀gá wa ṣé wọn kò sí tí mo lè sọ sí i mo kàn fẹ́ fi ọ̀rọ̀ sí àwọn èèyàn lẹ́nu kí wọ́n sọ̀rọ̀. It is time we decide. Foundation Agbala Gabriel ló kọ́lé fún yẹn wọ́n mú yẹn lábẹ́ bridge wọ́n ṣàánú ẹ̀ wọ́n kọ́lé fún ẹ wọ́n ṣí ṣọ́ọ̀bù kò sówó family ẹni yẹn bẹ̀. Foundation a team di àárọ̀ gbogbo wọn ṣì wà lórí fóònù tó máa pè mí wá ní dáadé ẹni sùúrù ọmọ ń tàn sí o so èèyàn wá lè fi lélẹ̀ ó ti ń lọ ọdún kan báyìí ó ti jọ ọdún kan lọ so kò dẹ̀ sí wáìfù wọn náà mọ̀ ń bíbá so náà wọ́n wá já ilé wọ́n ti mú ẹni àbí wọ́n lẹ́gbọ́n ti mú ẹni àbí wọ́n mú ẹni yẹn wọ́n dẹ̀ ti lọ lọ́ọ̀kẹ̀ torí wọ́n ká ẹnìkan tó wá síbí ẹni yẹn ibi iná já ẹwọ nǹkan ibi ni wọ́n já ibi ni wọ́n já so ibi ni wọ́n já èmi kàn ń bọ̀ láti bùkún torí ṣẹ́gbẹ́ chọ́ọ̀chì wa ti wà títì so ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni mò ń wá sí camp bí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ so mi ò rí lè wò gan mi ò rí wò gbébẹ̀ yẹn kò já ọ̀rẹ́ ṣé ilẹ̀kùn mẹ́yẹ́ bọ́ máa bọ̀ ẹ̀wọ́n máa ń ká wíńdò sẹ́gbẹ̀ wọ́n já ibi ìbàyẹ̀ ẹ̀wọ̀n nǹkan wọ́n já ilé yìí very okay still very okay ẹ bá ń ṣí wíńdò ẹ ló bá ń ṣí wíńdò bẹ̀yẹn still very okay ẹ ló bá ń ṣí store lélẹ̀ ẹ wò lẹ́kùn ẹ wò láìlọ́n sì wà lára rẹ̀ láìlọ́n sì wà lára rẹ̀ bá ń tan náà láìlọ́n sì wà lára rẹ̀ ẹ wò nǹkan láìlọ́n sì wà lára lẹ́kùn gan ilé òtí ẹ̀ tí mọ̀ kan ń lò ń gan ẹ wò láìlọ́n sì wà lára ẹ wò nǹkan ẹ wò àwọn nice button àti ìgbà yẹn ẹ wò nǹkan kò sí nǹkan tó ṣe lé kò sí nǹkan tó ṣe àwọn chair ẹ wò àwọn chair bá ń gbé ìgbà wọ́n wá já wọ́n tẹ̀sí mú ẹni yẹn náà wọ́n ti mú ẹni kò tí ì mú nǹkan kan o kò tí ì jí nǹkan kan o so mo rò pé lẹ́gbọ́n ní ìmọ̀tán ní tíbi tó wà níbí lẹ́gbọ́n ní ìgbà tí wáìfù wọn lọ ìgbé àwọn ọ̀nà gbà ẹ̀dọ́nù mi ìmọ̀ tó kù tó wà ń bẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó ṣàwà ń bẹ̀ ni so decision mi ni pé mo fẹ́ mọ opinion ẹ̀yin tẹ́ ẹ kọ́ ni ẹ̀yin foundation wa ẹ̀yin Agbala Gabriel kì í ṣe woro sí woro ẹ̀yin foundation Agbala Gabriel come and see the bedroom wọ́n ti gbé bẹ́ẹ̀dì yẹn lọ very still good house ẹ wo nǹkan ẹ ṣì wo wardrobe ẹ ṣì wo nǹkan ẹ ṣì wo toilet ẹ wo nǹkan ẹ ṣì wo toilet ẹ̀wọ̀n ìjàlẹ̀kùn ìjà láìlọ́run kìíní gan ìjà láìlọ́run lẹ̀kùn gan still very okay kò sí gangan máa ń lọ́ọ̀kì kìíní yìí still very okay ẹ̀wọ̀n nǹkan wọ́n ti gbé bẹ́ẹ̀dì lọ still very okay aṣọ wọn ṣùgbọ́n kò still very okay ẹ wo wọn ṣe àìjà láìlọ́run ilẹ̀kùn gan ò tí ìjà tán still very okay ẹ wo nǹkan ilẹ̀kùn very okay ẹ wo nǹkan everything
gbogbo tá a ṣe tẹ́ bá rántí a ṣe solar a ṣe tó pọ̀ ń gbà yẹn now mi ò tí ìbá ṣe pé wọ́n tí ìbá ṣe pé mo gbọ́ information pé wọ́n já iye mi kò ní ṣí sí ìbàyí so tí mo fẹ́ sọ́n sí ni pé ẹ̀yin foundation ẹ decide ẹ̀yin lẹ kọ́lé fún yàn ẹ decide ẹ má ọ̀rọ̀ tẹ́ bá máa tẹ̀ ẹ má jò pọ̀ ẹ decide ẹ pè mí ẹ pè mí 07054 900 751 ẹ pè mí decision ni ẹ̀yin lẹ kọ́lé fún yàn èmi ni mo fún nílẹ̀ èmi mo fún ẹni ẹ nílẹ̀ ẹ̀yin lẹ kọ́lé fún yàn ẹ̀ ń tà lọ mú lábẹ́ bíríjì mo wá ń kọ bọ̀ débí nípa orí ọ̀fẹ́ Jésù lóṣù ti pẹ́ lè máa wọlé báyìí ràn kò possible hard earned money yín lẹ fi kọ́lé yìí owó ògùn yín owó sẹ́yìn owó òtútù owó nùrùn lẹ fi kọ́lé yìí lè máa wòran àwọn kan wà wọ́n ń sun abẹ́ bíríjì lọ́wọ́ àwọn kan wà ní church tẹ́ pé wọ́n nílé ilé tí mo fún yẹn bíi tó mélòó ẹ sọ̀rọ̀ ilé tí mo fún yẹn bíi tó mélòó kì í sọ̀rọ̀ 30 ilé láì wá sórí afẹ́fẹ́ mo ti fún yẹn lé lọ́dún yìí bíi 30 rooms tí a kọ́ sínú káàmpù àwọn èèyàn sì wà tí wọ́n nílé tó àlè máa wòran mi no. yàtọ̀ sí ẹ̀kọ́ fáwọn èèyàn. yàtọ̀ sí ẹ̀kọ́ fáwọn èèyàn ẹ wo kọ́tì ẹ wo nǹkan still nice till today kò sí nǹkan kan gbogbo ẹ̀ ló sì wà pa sólà yẹn dà sólà sì wà ń bẹ̀ sólà sì wà ń bẹ̀ sólà sì wà ń bẹ̀ mo fẹ́ gbé lẹ́yìn pé bóyá wọ́n tún rí pẹ́ǹtì kí la fẹ́ ṣe ẹ̀yin foundation Agbala Gabriel that's my question ọlọ́run bless gbogbo wa gbogbo àlà ń pèlè ṣọ́ọ̀ṣì rèé ọ́fíìsì rèé ilé ní ohun títì church ní ẹnu títì ilé ọ̀fẹ́ ilé arúgbó wà ilé free school wá ibẹ̀ mo ti ń bọ̀ yìí mo kọ́lé fárúgbó mo kọ́ fọ́mọdé bet a lè mọ ilé ìran àwọn ọmọ bàbá yìí náà látìgbà tí bàbá ti kú wọn wá sílé bàbá sún èbèbè òní ẹlẹgbẹmẹ so méjèèjì yẹn nìkan náà ni so kí la ẹ decide ẹ̀yin tẹ́ ẹ kọ́ ẹ decide I have no decision ẹ decide ilé ti pé ọdún kan àlè máa wọlé ìràn báyìí èmi ni mò ń sọ̀rọ̀ yìí Agbala Gabriel ló ń sọ̀rọ̀ yìí àlè máa wọlé ìràn ilé ti pé ọdún kan àlè máa wọlé ẹ decide àwọn èèyàn pọ̀ tí wọ́n nílé lórí ilé ò lè wà báyìí tí ilé bá wà báyìí tí òsèǹ tó wà ń bẹ̀ kò ní pẹ́ wó kò ní pẹ́ fún ìdànù ó dẹ̀ ti ń yọ eruku nù lé please ojú òyìn jẹ́ wo jẹ́ ń wo ẹ̀gbẹ́ ẹ wò nǹkan iná ló tàn yìí ó ní ó lánìí gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí everything is still there so decision mo kàn fẹ́ kí ni ká ṣe ẹni sọ ẹyẹ dúró yín what to do ẹ take decision ẹ share gan backup page wa ni ó ní ẹ follow wọ́n suspend the page wa yẹn náà wọ́n suspend ẹ bẹ́ẹ̀ follow eléyìí mímú ní ẹ follow eléyìí báyìí Agbala Gabriel global page backup ẹ follow eléyìí náà ẹ follow ẹ dáadáa ilé níbẹ̀ lẹ́tì máa rí wa dáadáa báyìí wọ́n suspend yẹn náà máa fún wa bọ́n bá tiẹ̀ fún wa gan máa kọ́ fílẹ̀ díẹ̀ náà because àwọn cases tá ti gbé ó ti bà page yẹn jẹ́ so this is our backup page official page ẹ follow eléyìí ẹ share ẹ máa comment decision yín ẹ comment ẹ message me please call me I'm ready to ẹ gbàgbé mo ti sọ ń gbà kan mo ní tó bá wá sínú ilé ẹ padà pé this is my house ilé tí wọ́n kọ́ fún mi rèé anybody ò lè Ọlọ́run alààyè ń gbọ́ inú ilé ẹ rèé inú ilé mo ti sọ ń gbà wọn pé tó bá wá o kó wá sínú ilé ẹ is the owner of this house òun la kọ́ fún tó bá wá tó wá jẹ́ pé kò wá a jẹ́ pé decision ẹ̀yin ìyẹn wá ẹ bring out decision kò possible ká fi ru ilé báyìí this is standard 2-bedroom flat tó ní kitchen tó láwọn toilet tó ní store God bless you ojú òní tí yín o ẹ ṣé o.